Kú dédé àkókò yìí ẹ̀yin ti tẹ́ ní ọmọ ológun ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ méjì mo ní mú ròyìn wá fún yín ni pé ìyàwó Tinubu ìyàwó Buhari ìyẹn Buhari ó ti gbéjọba lẹ̀ fún Remi Tinubu báyìí ìyẹn bt23 tán ń bọ̀ lọ́nà wọ́n ti gbéjọba lẹ̀ fún wọn wọ́n sì ń jẹ́ ká rí wípé nígbà tán gbéjọba ilẹ̀ tán a rí pé wọ́n bóyin kẹ́ àwa náà rẹ́rìn lẹ̀ fún promax wọn tó ń bọ̀ 2023 promax torí 15 promax ti kọjá 2023 promax ṣùgbọ́n to my surprise nígbà tí wọ́n gbé ìjọba lẹ̀ tán fún ìyàwó Buhari tí wọ́n sì dì mọ́ra wọn tí wọ́n kíìsì ara wọn lẹ́ẹ̀kẹ́kìnní àtẹ̀lẹ́ẹ̀kẹ́kejì táwọn ìyá kan náà sì yọjú ní gbèrè wọn tánra ń wò pé ó tí mọ̀ nǹkan kan ṣùgbọ́n kinní kan tó yà mí lẹ́nu ni wípé nígbà tí ìyàwó Buhari sọ̀rọ̀ tán tó wá dáhùn wípé pẹ́pẹ́ sí o tí hospital wà nínú hospital wà nínú Aso Rock ni Buhari lọ gba ìwòsàn ní ìlú òyìnbó ṣùgbọ́n ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ tí mo rí kà ní ojú ìwé Channel Television àti Punch newspaper wípé ìyàwó Buhari dáhùn wípé kò ní sẹ́nì kankan nínú àwọn ààrẹ tí ó lè máa lọ gba ìwòsàn ní ẹ̀yìn odi mọ́ mo bá rẹ́rìn yangì pé wàá mo sojú mẹ́lẹ́kẹ́ tẹ́lẹ̀ ọmọ ológo mo mírí mo gbórí òkè nígbà tí ìyàwó Buhari ń kọ pé president do not need to travel abroad to medical abẹ́rẹ́ ọlọ́run òun náà tó rẹ̀ wọ̀ ní lọ fún treatment mọ́ anyways Buhari náà rẹ̀ ó ti gbé ìjọba lẹ̀ náà fún Jagabondi ti Jagaboko Jagarodi yẹ́sìkẹ́ bàbá Jagarodi ó ti gbé ìjọba lẹ̀ fún Jagarodi gbàtúnú Buhari promax abẹ́rẹ́ wọ́n bóyin kẹ ó mìírí sókè pé ó tí mọ̀ nǹkan kan àwa ti gba gbogbo owó tán ní báǹkì abẹ́rẹ́ ọlọ́run náà bá sì gbélé bàbá Jagaban lọ́wọ́ pé Jagaban ó ti gba ìwé àṣẹ o ìwé àṣẹ sínú Aso Rock wọn èrè ọ̀pá àṣẹ náà mú bọ̀ yìí o ọ̀pá àṣẹ wọ́n bá fi ọ̀pá àṣẹ ó yẹ wò pé ọ̀pá àṣẹ sì fi wọ ọ̀pá àṣẹ wọ́n jẹ́ fi ẹlẹ́lẹ́jàre gbà òun rèé làwọn Jagaban náà bá sì ná sókè pé mo ti gbà pàṣẹ ló bá bú sẹ́rì ló bá pàtẹ́wọ́ ìyẹn Jagaban àti Buhari ló bá pàṣẹwọ́ pé ló bá lọ jókòó ó ti filẹ̀ kí oyè sí lọ́rùn ló náwó sókè pé mo ti gbà pàṣẹ kò sí ní tẹ́sẹ̀ mo ti gbà yìí ná àwa mọ̀ pé o ti gbà ná òbí tó ń lọ sí kóòtù lẹ́ẹ̀mẹ́wàá àtàtìkú anyways òun rèé ibi tán tó ti ń ṣe náà rèé tó ti ń wò ó tó ń yẹ̀wò ṣé fọ̀pá àtẹ̀lẹ̀ báyìí ṣé ń filẹ̀ òun rèé mo ti filẹ̀ gbà ó nà sókè inú ẹ dùn pé òun ti gbọ̀ pàṣẹ lọ́wọ́ Buhari kò sí ní tẹ́sẹ̀ mọ́ mo ti gbà yìí ná kí ló kù tẹ́ tún fẹ́ ṣe kí ló kù ẹ̀yin tẹ́ ń jẹnu wú jẹ́ ó ti gbà pàṣẹ lóòótọ́ ṣùgbọ́n kí ló kù nú ẹ anyway ẹgbọ́n tẹ́lẹ̀ sọ eléyìí náà yarí o ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Buhari ti gbọ̀ pàṣẹ tá a sì ń gbọ́ tẹ́lẹ̀ sọ wípé ní ọjọ́ tí wọ́n bá fẹ́ ṣe swearing Tinubu inauguration wípé Ṣàngó bẹ́lẹ̀ ńjọ́ náà ọ̀sán ó ya nǹkan ó ṣẹlẹ̀ àti ìrètí tí ó ṣẹlẹ̀ torí Buhari ti gbé ọ̀pá àṣẹ kalẹ̀ fún Tinubu báyìí ṣùgbọ́n nígbà tí Tinubu dẹ̀ ti gba ọ̀pá àṣẹ àti ìwé àṣẹ ó tẹ̀ ti gbé lékè oyè sọ́rùn ó ti nawọ́ sókè pé kò sí ní tẹ́sí à ń retí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi sọ fún wọn ọmọ àǹtí mi ẹsẹ̀ jẹ́jẹ́ o ẹ múra lẹ̀ fún Buhari promax bb promax bt23 promax ń ló ń bọ̀ lẹ́nà torí gbogbo owó tó wà ní báǹkì náà ti yá tán gbogbo owó tó wà níbẹ̀ náà ti gbà tán Buhari gangan tó ń fẹnu ara rẹ̀ sọ pé tóun bá ti ṣe tán òun lọ sí Niger ní Niger Republic kò sí babalẹ̀ ẹni kankan tó lè wá bá níbẹ̀ o nígbà tó ń bá padà lọ sí Daura bẹ́ẹ̀ tilẹ̀ yẹn pẹ́ mọ̀ wípé kò sí ìyàwó Buhari tó wá dà wípé Buhari kò ní lè lọ gba ìwòsàn mọ́ náà lẹ́yìn odi nígbà tó bá ti kúrò lórí èyò ṣé wọ́n ń tọ̀ láti sọ because torí wípé kì í ṣe Buhari ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n sì dájú wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Tinubu tó mọ̀ nípa gbogbo nǹkan gbogbo bó ṣe ń lọ náà ti sọ fún nísìnyí ìyàwó Buhari dà wípé kò sẹ́ni tó máa lọ gba Amẹ́ríkà lẹ́yìn odi mọ́ Buhari Tinubu fúnra rẹ̀ yìí ṣe bó ṣe tún dé ni nínú oṣù yìí ó ti níye ìgbà tó ti lọ sí London láti lọ gba ìwòsàn mọ́ France ìyàwó Buhari ó dẹ̀ porí ń ta woman yẹn ọlọ́run orí ń ta oúnjẹ yẹn awó ìgbà tọkọ rẹ̀ wà ń bẹ láti 2015 tó ti wà ń bẹ ó ní iye ọjọ́ tó fi ń lọ lójoojúmọ́ eléyìí tó lọ kẹ́yìn tó jẹ́ pé ó lọ nígbà yẹn tó fi lo oṣù 4 kọ́ ni gbogbo èèyàn sọ pé dàpọ̀ ti kú gbàdàn bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti kú kí ló dé tí wọ́n relocate nígbà tí wọ́n sọ pé kẹ́nìkan mọ́ lọ gba medical lẹ́yìn odi mọ́ ìwọ ṣe relocate lọ sí Dubai talent tó sọ yín lẹ́sàn talent tó bí yín léèrè ọ̀rọ̀ ó dàbí pé gbogbo yín ẹ̀rí tí mò ń wò yín níran lẹ́nu yọ mẹ́ta torí mi lè wá kú ni torí stress yín ti pọ̀ jù ẹ ti fún mi ní problem jù torí wàhálà yín ti pọ̀ jù èèyàn máa sọ̀rọ̀ fún yẹn máa yọnu sọ máa búyàn kiri anyways àwọn eléyìí yarí lọ́wọ́ mo sì fẹ́ kó gbọ́ fídíò tó lè ń sọ ó ń bẹ́ ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kíkan ló ń sọ lọ́wọ́ tó ń fi ìbínú sọ̀rọ̀ tó ń jà
tó ń sọ̀rọ̀ àwọn eléyìí náà tó dìde wọ́n tó ń ṣẹ́ pè wọ́n ní níjọ́ inauguration sẹ́ pé kò ní sí tó máa jọ èpè rigirigidi náà ń gbé sílẹ̀ náà ń sẹ́ wípé kò sí nǹkan tó jọ lórí Tinubu yìí ẹ dákun kí ló fẹ́ ṣẹlẹ̀ ńjọ́ náà kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́ọ̀dì 29 àti ìmọ̀ tí ó ṣẹlẹ̀ o torí gbogbo àwọn eléyìí ni wọ́n ti ń yarí bẹ́ẹ̀ dẹ̀ làwọn nǹkan náà ń prepare lọ́wọ́ àwọn tọ̀dọ̀ tiwa náà ń prepare àwọn tí ọ̀dọ̀ tiwọn náà ń prepare so àwọn ò tí ì mọ̀ tí ó ṣẹlẹ̀ báyìí ní ìsìn so àwọn tí ìsọmọ Nàìjíríà tí wọ́n ti wá sí Nàìjíríà wá jẹ tí wọ́n á elect lẹ́yìn lórí wọ́n ti bá yín bàálù jẹ́ wọ́n ti lọ ẹ wo iye ẹ̀mí tí wọ́n fi ṣòfò ọmọ Nìjẹ̀ tó wá jẹ president lé Nàìjíríà lórí tẹ mú wọn gbà tí Buhari kú tán ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ lénìí ẹ wo iye ẹ̀mí tó ṣòfò wá ṣetán nìṣó wá dórí titi yín tó jáwọn ọmọ Nàìjíríà yín wọ́n tún ju ìjà wọ́n tún fi politics wọ́n tún fi ń dẹ́kẹ̀ ẹ̀jà fún Yíbò àti Yorùbá wọ́n tún ní kẹ́ ẹ mọ́ bára yín jà lẹ́yìn tẹ́jọ́ ọmọ Yorùbá ṣó bí òkì sọmọ Nàìjíríà ṣé Tinubu òkì sọmọ Nàìjíríà Àtíkù òkì sọmọ Nàìjíríà Buhari òkì sọmọ Nàìjíríà àwọn ọmọ Nìjẹ̀ àtàwọn ọmọ Cameroon tán wá sórílẹ̀-èdè yín tán wá ń dabẹ̀rú ṣùgbọ́n ẹ̀yin ọmọ tó dẹ́ kẹ́ fọpọlọ sí ẹ̀yin náà tó sọ pé Yíbò ò lè jẹ́ kíní kò lè ṣe ẹ̀ ń ṣe tribalism anyway mo fẹ́ kó wo fídíò yìí o táwọn ilé ti gbé ọ́n ti dá èpè gidi náà dá lẹ́lẹ́kan ta mí sílẹ̀ àwọn abiyamọ ayé àwọn abiyamọ ayé anyway màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ láti wo fídíò náà bí àwọn abiyamọ ayé ṣe tẹ èpè bọ́ọ̀lẹ̀ tán tì í lẹ́lẹ̀ fún Tinubu pé níjọ́ inauguration yẹn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà fún chairman INEC náà Yakubu the froster tán bẹ̀rẹ̀ sí ní kó fún anyway ẹ má jà sọ̀rọ̀ ju ẹyẹ wò. The result will be transmitted. Now after voting there was no transmission. We are here to demand Mahmood to confess that actually he didn't transmit the results and that this selection was done by him. He was paid and then he selected someone. And we are here to say we reject that person that he selected. We voted in. Nigerians voted and that person we voted for is the person who have come to demand. So let that certificate that Mahmood gave to Tinubu be returned. And Tinubu should never be sworn in. We don't need him. Nobody, a thief cannot come in to lead those who have integrity. Or how? Anybody that is paying to become president of Nigeria is a wrong person. We want the person that his hand is free from history. The person that his hand is free, even in this election, nobody paid. We know that P2B never made any payment. We came out with our own money to support him because we have seen integrity in his life. We have seen leadership in his life. We have seen that he has economic background in his life. So he's the one we are voting for. He's what we voted for. That is why I am here to say I voted, I prayed, I came to contest, and to also state that Tinubu will never enter in that place. Rather, they should give this thing to he that won the election. Peter Obi is the one that was. I've never voted in my life. I used to feel like it won't count. But this time I came out and vote. So why should they deny us our rights? Why should they deny us our ability to choose our leader? We are saying that Mahmood is the most wicked person in Nigeria. The most forceful liar in Nigeria. His children will suffer and suffer. Himself will suffer. And I want to promise Mahmood that if he doesn't pass this point, he will never escape it in Nigeria. We are saying that Tinubu will not be there. Mahmood will not be there. Mahmood will never eat. He will never be there. Even that money, Mahmood will not eat it. So let judiciary know that Nigerians are here. We are here to demand the person that we voted for, that let him come and lead us. We all voted for Peter Obi. 95% of Nigerians voted for Peter Obi, but they are denying us. We are saying we don't want Tinubu. We don't even want Atiku. It is Peter Obi who voted, and it's enough is enough. The youth are here, the men are here, the women are here, even children are here, and we are here to say, Mahmood, you are a wicked person. Peter Obi, that is who we want. That's so. That we serve. That we serve. That is going to serve him. And choose deliberately. To not wickedness. On the people of Nigeria. All leaders. Send your assignment. That one. Arise and swallow them. Pray against Mahmood and swallow them. Pray against Mahmood. Pray against Mahmood. Pray against Mahmood. Arise and swallow them. Arise and swallow them. Our governors, the president himself, the judges, the lawyers, all of them they need water. Water from Nigeria. Whenever they tell us that they want water, even if they want their water.
muscle too. Yes, my weight will go down. That's their wickedness. Every water they put in their mouth. We speak to the air. Yes. All of them they breathe. Yes. Whether the air condition. Yes. At least they come out from their house. Yes. So the air somehow touches them. Yes. We say all of them that will rise and get justice in Nigeria. All of them that will say no to